lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù kò sí méjì, òwe náà la fi wá jáde. Òwe lẹṣin ọ̀rọ̀ fún ti sáà yìí òun náà ni mo pè ní okun kì í hó ruru káwà ruru. Okun kì í hó ruru káwà ruru. Ṣé ẹ dókun rí? Ẹni tó bá rí òkun rí bẹ́ẹ̀ tiẹ̀ débẹ̀ rí bẹ́ẹ̀ bá wò nù sinimá ẹ rí i pé ọmọ ń ru ni, ríru lomi òkun ń ru. Ọ̀sà nìkan ní dákẹ́ jẹ́jẹ́ tí í ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́. Èkó ló lókun, Èkó ló lẹ́ja. Ẹja ọ̀sà tiwa ló jẹ́. Ẹja àárọ̀ tí kò mọ̀ ní tẹ̀lé làgbọ́n létí olókun. Èkó dùn yùngbà lẹ́kọ́, ọba mọ́ bàlù Èkó jẹ́. Èkó ò ní bàjẹ́ o. Òwe lẹṣin ọ̀rọ̀ fún ti sáà yìí okun kì í hó ruru káwà ruru. Eléyìí túmọ̀ sí wípé ohunkóhun tó bá díjú ẹja fi sùúrù tó, ẹja fi gun òtòló tó. Ọ̀rọ̀ tó bá fẹ́ la gidi lọ, tó fẹ́ la jàgídíjàgan lọ, ẹja fi ẹ̀sọ̀ pẹ̀lẹ́ yanjú ẹ̀. Ẹja fi ẹ̀sọ̀ pẹ̀lẹ́ yanjú ẹ̀ torí tó bá díjú tó dí kókó ọlẹ́ni títù. Ṣe mọ̀ pé tu ní túmọ̀ nù gbó, òṣùṣù ọwọ̀ ní túmọ̀ àlèdè, òyà ní túnrun obìnrin yà. Àbí ẹni tó lòun ọ̀dà nǹkan rú tá a wá ní kọ́ dàrú, àwọn òbí ọ̀dà bọ́ bá dàrú ò tó bẹ́ẹ̀ láti dàrú. Yóò ba nǹkan jẹ́, yóò bàjẹ́ ká tó máa tún ṣe. Kì í ṣe bí ṣe yá wú ni ṣe yá fà o. Nǹkan rọrùn láti bàjẹ́ ṣùgbọ́n kì í ṣe tún ṣe. Ṣe ni ká gbé ọ̀dàkùnjẹ̀bù rẹ o, awo olùgbẹ́bẹ̀ bomi sùúrù mu na sùúrù sí i. Á pàrọwà sónítọ̀ ńlọ́kàn, ńlọ́kàn rẹ̀ ó fi balẹ̀. Ìtìjú gan ó mu bó bá tún padà bá nǹkan ọ̀hún jẹ́ torí pé gbogbo ayé ni yóò rí lálàsejù. Ńlá fi pé okun kì í hó ruru káwà ruru. Bẹ́ẹ̀ nìkan bá jẹ́ ewúrẹ́ kẹ́nìkan jágùntàn ni. Ọkọ àtìyàwó ń ṣe gbólóhùn aṣọ. Bọ́kọ ti ń wí méjì níyàwó ń wí mẹ́ta. Inú ilé bẹ́ẹ̀ ó dàrú. Inú ilé bẹ́ẹ̀ ò ní tò, ò ní sí fọ̀kànbalẹ̀ nínú irú ilé bẹ́ẹ̀. Ṣùgbọ́n bó bá jẹ́ ọkọ ní ń bínú kíyàwó ó dákẹ́. Bó bá jẹ́ ìyàwó ní ń bínú kọ́kọ́ ó dákẹ́. Ńlá fi wí fún eléyìí bóyá ọkọ ń sọ tiẹ̀, ìyàwó náà ń sọ tiẹ̀. Àwa wí fún ìyàwó pé okun ìhó ruru káwà ruru. Ìwọ ò ní sùúrù fún baálé rẹ ni. Bó bá sì jọ́rẹ́ méjì òun náà ni, kì bá sì já làgàtà síra wọn, òun náà ni nǹkan dà wọ́n pọ̀. Ẹja jẹ́ kó yé wọn wípé ẹ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pàmùkòrò pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pàmùkòrò abẹ́rẹ́ ni. ẹ sọ pẹ̀lẹ́ la fi tú okùn tó bá ta kókó, bí bẹ́ẹ̀ kọ́ yọkàn tó máa lọ́jú pọ̀ sí ni. A kì í tún gbé epo òyìnbó ká máa bùlù náà tó ti ń jò tẹ́lẹ̀ tá a sì ń wá ọ̀nà láti pa. Eléyìí ni pé rògbòdìyàn ti ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ kàkà káwọ́nà àbáyọ, káwọ́nà tá a fi pẹ̀tù sí, ká tún máa lé lóró sí i, ká tún mọ̀ pé kò tí ì ṣe tó, ẹ tún ṣe báyìí ọkọ̀ yẹ kó o gbà. Okun ìhó ruru káwà ruru o. Okun ìhó ruru káwà ruru. À ń lòwe yìí fẹ́ni tó gbà wípé ìsọ̀rọ̀ ní gbèsè, ìsúnkun sí ní gbètè gangan. O lè máa bú mi kí n gbẹ́nu mi lọ́ o. Wọn gbẹ́nu tèmi náà falágbàfọ̀. Sọ mí lókùúta kí n sa ọ́ ní dàrọ́ ni. Ìní Yorùbá fi wé pé okun ìhó ruru káwà ruru. Òwe lẹṣin ọ̀rọ̀ fún ti sáà yìí òun náà nìyí o. Ẹ má jẹ́ ọlọ́lọ́fẹ́ bẹ́ẹ̀. Ẹ gbìyànjú láti bá wa pín kó lè wúlò fẹ́yìn, kó lè wúlò fáwọn ìran tí ń bọ̀ lẹ́yìn wa. Ẹ jẹ́ ká jọ gbé èdè àti àṣà Yorùbá lárugẹ. Akíkanjú kan ò lè dógun sẹ́ bí ọ̀bá sálátìlẹ́yìn fún. Ijó àjùmọ̀jó nígbàyè, wíwọ́ lẹ́sẹ̀ ijó ànìkànjó wọlé gẹ́rẹ́rẹ́. Ọ̀pọ̀ lẹ́sọ fi yagi lóko, ọ̀pọ̀ gírí ẹsẹ̀ ní yẹ̀nà. Tiwa ni láti gbìyànjú láti ṣe mọ̀ pé àwọn bàbá wa kan ni wọ́n ṣe àkójọpọ̀ rẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé ení tere èjì tere náà làwa tó papọ̀ tó fi di odidi, tó di tí àwa náà fi ń ṣàgbéjì ara. Ọ̀gbẹ́ni Àkàndá yìí ó gbọ́ Yorùbá pọ̀ o. Ọ̀gbẹ́ni Àkàndá yìí ó mọ̀wé gan o. Tí n bá tẹlòmíà ní tí n bá ti ń gbà àwọn ewì yín, òwe bẹ̀ náà ni mo máa ń ṣàmúlò. Bẹ́ẹ̀ lómi bá ní ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ wá kọ́ mi lówe màá ní n ò nílò láti ṣẹ̀ṣẹ̀ máa kọ́ lówe. Ìwọ máa fetí sílẹ̀ sí àwọn ewì mi lọ́lọ́kan ọjọ́ kan. Ó máa rí oríṣiríṣi òwe tí yóò wúlò fún ọ nínú wọn dáadáa.
òwe lẹ́sìn ọ̀rọ̀ fún ti sáà yìí òun náà nìyí okun kì í hó ruru ká wà á ruru. Àkàndá Ọ̀rọ̀ Awikonko náà ló kọ mi. Ẹ má gbàgbé láti gbìyànjú subscribe sí channel yìí. Bákan náà àwọn channel Àkàndá tó kù Ẹwà Èdè Yorùbá TV, Àkàndá Ọ̀rọ̀ Awikonko live àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò gbọ́dọ̀ parun, kò gbọ́dọ̀ wọmi. Ẹ já gbìyànjú torí ẹ̀yìn ọ̀la àwọn ọmọ wa ni. Ájú wa ṣe o.